mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. Ìbànújẹ́ ò ní fi lé wa ṣe bùgbé, ọ̀dẹ̀ wa ò ní dàrú, a ní rí ń gbé sọnù bí òsè bí ọmọ. Mo kí yín pé ẹ kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún gbogbo aláṣẹ Èdùmàrè. Wàhálà àti dààmú bí tí wù kó kéré mọ́ kò ní jẹ́ ìpín tiwa o. Níjọ́ ibi ọba palẹ̀ àní sínlé o, òjò tẹbi ọ̀pọ̀ náà àní rìn lọ́nà, torí pé kò síbi tí kúkì ti pa ní ikú èsì ò ní pa wá, stray bullet ò ní kàn wá, ikú pa lára. Alára bímọ méje, ọmọ alára méjèèje ikú pa wọ́n sọnù. Ajérò ó bá sáré fìbẹ̀rù bojo káwọn ọmọ tiẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà jù sí yẹ̀wù, àjájìn ọ̀pọ̀ máa jèrò mẹ́fẹ̀ẹ̀fà sọnù. Ikú ń bẹ nílé, ó ń bẹ lóko, ó ń bẹ lẹ́sẹ̀ kùkú, ó ń bẹ lọ́nà jíjìn. Kò sẹ́ni tí ò ní kú ó dájú, ṣùgbọ́n báwo ni bá ṣe dùn tó káyé fi kó oró para wa, káwọn ajínigbé ó dédé yàwọ̀ ló ń lò, kí wọ́n ṣínà ìbọn fún wọn, kí wọ́n pa wọ́n láìrò tẹ́lẹ̀, láì múra lẹ̀dẹ̀ wọ́n. Bí ìlú kan bá gbógun sí kejì, wọ́n á máa dáná ọ̀tẹ̀ sílẹ̀, wọ́n á máa ránṣẹ́ ọ̀tẹ̀ síra wọn. Ẹ múra dè wá o, àwa ń kógun bọ̀ o. Kò sábà sí ìlú tí máa ń jàyàn lógun láì wí fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí láì ṣèkìlọ̀. Ńlá fi pé ọwọ́ ní síwájú ojó gẹ́ngẹ́, àlọ́ ní síwájú ìjà. Kéèyàn tó bá àyànjà ó sàlọ̀, mo wí fún ọ tó, mo ké tó. Ó ń gò mí gàràgàrà o, ó ń fọ̀bọ́ lọ̀ mí o, mọ́ fọ̀bọ́ lọ̀ mí mọ́ o. A sàlọ̀ síwájú ìjà, orin ní síwájú ọ̀tẹ̀. Ilé wọn náà nù ní, ọ̀dẹ̀dẹ̀ wọn náà nù ní, ilé àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté. Ilé wọn náà nù ní, orin tí ń síwájú ọ̀tẹ̀ bọ̀. Ọ̀tẹ̀ ní máa ń wá sàn mí lé fógun, ogun ní fógun àṣẹ ìdúró, àtògùn ní sọlé dahoro, àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn. Àwa ò ní rógun tiwa. Tefetefe ó dòkèrè, tefetefe ó dòkèrè, a ò rógun nílẹ̀ yìí ó dòkèrè, tefetefe ó dòkèrè. Àfogun Fúlàní tó sé wa mọ́, níwájú lẹ́yìn lọ́tún àtòsì lógun Fúlàní ti ṣe wa dè. Ẹgbẹ́ lè tọ́sẹlẹ̀ nígbò, ntọ́sẹlẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́, à ń jẹ́ lẹ́nu àti ìjẹ́tán. Ìpínlẹ̀ Kwara ní kí ló ṣubú tẹ̀hún, ìpínlẹ̀ Èkìtì ní ká wá wò ó, ìpínlẹ̀ Oǹdó ní sáà ríran ni, ìpínlẹ̀ Ògùn ńkọ́ òun náà lù ti kabẹ̀. Àwọn ọmọ wa tí wọ́n jí kó àti rí wọn gbà títí dòní. Ńgbà tí kábíyèsí kan wà á tí ó wà ṣẹlẹ́yà ara tiẹ̀, tí ọ̀gbọ́n káàárọ̀ òjíire, àmọ́ ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fọ́ba. Nígbà táwọn ọba gan ọba wá ra ọ̀wọ̀ àtàpọ́nlé fúnra wọn ń kọ́. Ayé sì ti kúrò láyé ìgbà tí àáfòyàn ní àpọ́nlé tí ọ̀tọ̀ sólúwa rẹ̀, torí bí ìlú ọba dáa, àwọn àgbà tó lórí ìlú ni wọ́n mú ìlú dáa, ni wọ́n mú ìlú tò, ńlá wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, tá tẹ̀lé gẹ́gẹ́ bí àgbàlagbà. So Olúwo ńlọ sọ̀rọ̀ tó tún di àgbépò yí ẹnu lórí ìtàkùn ayélujára. Bẹ́ẹ̀ bá gbàgbé, arábìnrin kan náà wá gbé ọ̀rọ̀ Olúwo. Arábìnrin òun a máa jẹ́ Adétóun. Bẹ́ẹ̀ bá ṣe rí ohun tí ẹ ti mọ̀ pé kò lágbà ńlé. Ìsọ̀rọ̀ rẹ̀ bí ìsọ̀rọ̀ ọ̀dẹ ni. Òun pé kí wọ́n jí bàbá òun gbé láì kìí ṣe Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ó wà very very unfortunate. Nígbà tí èèyàn bá ti jọmọ níbi níran,
yóò sọ̀rọ̀ anyhow, yóò sì fi gbogbo nǹkan ṣàwàdà. Lóòótọ́ kì í jẹ́ tẹni ká mọ̀mọ́ dá, kò sẹ́ni tí kì í ṣàwàdà báyìí àwàdà bá yọ, ṣùgbọ́n to the best of my own understanding ó ní tá a fi ṣàwẹ́wà ìyẹn tó ọ̀nà jọ̀bí. All right, kí wàá lọ Olúwo sọ tó di tó ní wá ń gbé kiri tẹ́lẹ̀yìn ń gbé káàkiri. Bàbá sọ̀rọ̀ tán nísìnyí àwọn èèyàn kan sọ wípé kò yẹ kẹ́ wọn f'Olúwo látẹ̀ńsán jàre, pé tó bá ti róyún Fúlàní ti mọ̀ pé funfun ni ó fi bí, bí kò yẹ kọ́rọ̀ rẹ̀ jẹ́ kàyéfì fún èèyàn mọ́, bọ̀ torí pọ́ wà too direct sí bàbá wa Àràbà Àgbáyé, Àràbà wo Òde Òṣogbo, bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. Ó pòwe ó pàṣàmọ̀ sáwọn ọba ńlẹ̀ yìí. God bless you sir, God bless you ma, God bless you sir, God bless you ma. Eléyìí ó jẹ́ kó rí bákan bákan lára tèmi. Ẹ̀yin náà ti máa bá fídíò yẹn pàdé láì dènà pẹ̀lú láì gbà á kò yín, pàápàá jùlọ àwa tá a wà ní Nàìjíríà, káwa náà orí ìfẹ̀gbẹ́ lílẹ̀ ká lọ sinmi ká mọ̀ múra fún ṣé ọ̀la. Gbogbo èèyàn kọ́ ni yọ́ dàbí àkàndá ọ̀rọ̀ Awíkonko, epo ìbò kì í sùn. Ńjọ́ tí Gbénga Adébóyè sọ bẹ́ẹ̀ kò yé mi dáadáa. Ó ní ǹjẹ́ ti gbọ́ pé ìrònú akéwì ni ìjẹmi ráàyè jẹun, bẹ́ẹ̀ ẹni tí bá ń jẹun wọ́n ní kì í rù. Dókítà ní Gbénga máa sùn dáadáa kí n má bàa gbẹni. Ẹ tún wo bí mo ṣe tínrín tó, ìmọ̀ lọ́sọ mi dépò ìbò, ẹ bá ń gbẹ bèè sókè. Ìmọ̀ ní ìjẹmi sùn lọ́sọ mi dépò ìbò. Kí la ṣe lọ́la, kí la sọ lọ́la, bó la ṣe gbé kalẹ̀. Kàyéfì ọ̀tọ̀ ni, torí pé bẹ́ẹ̀mi bá wo wájú tí mo wò ẹ̀yìn, tí mo wò tún tí mo wò sí, ọ̀jọ̀gbọ́n bí ìran káàárọ̀ oòjíire kò wọ́pọ̀ nínú ẹ̀dá èèyàn t'Ọlọ́run bá mi dá. Kí ló wá sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ sí tó fẹ́ fi convince wọn, tàbí tí wọ́n fi tẹ́tílẹ̀ gbọ́ ọgbà ronú dáadáa bẹ́ẹ̀ lómi ò bá mọ̀ bẹ́ẹ̀. Because ẹ̀dá tó criticize èèyàn tó ràn káàárọ̀ oòjíire ò sí, wọ́n criticize ẹ pẹ̀lú point ni o. Àwọn èèyàn kan expert nínú wíwá àṣìṣe ẹ̀dá, bí wá ti wá wù kó rí ẹ̀dá kan ò lè ṣe kọ́ dán mọ́rán. Kálukú wo gbìyànjú agbára tiwa, á fi eléyìí tó kù lẹ̀, eléyìí tá à ń ṣe yìí à ń gbìyànjú agbára wa ni, ẹnìkan kan ò lè ṣe. Ṣùgbọ́n gbogbo aládìtàn, gbogbo àná la sì ń kọ̀tàn lójoojúmọ́. Yóò dá kí kálukú wọ́ kọ̀tàn tó dáa. Olúwo tilẹ̀ Ìwó ó ń kọ̀tàn lọ́wọ́, bí ó ti mọ ní ọmọ akẹ́ndèdè ni ó ṣe ń bí òkú ìyá ẹ̀, bí ó ti mọ ní ọmọ ọkọ lóbìnrin ó sì lọ di bí kíní ẹni bá sì ti mọ la sì fi tọ́jú ayẹ ẹni. Bàbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní ó pàdé àgbà lọ́nà, onídàdí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ kọ́ mi lọ́gbọ́n. Bọ́ bá jágọ̀ lọ́ bá dàgbà ńkọ́, ṣe bí n tí èèyàn bá ní ni yóò fi tọrẹ, n tá àbá ni a kì í wín ni, n tí èèyàn bá ní kò lè yáàyàn, n tá àbá ni la fi tọrẹ. So lọ́pọ̀ ọgbà kì í jẹ́ kọ́rọ̀ Olúwo jẹ́ kàyéfì, because tẹ́ bá ń sọ̀rọ̀ tó serious gẹ́gẹ́ bí ọba aládé, ọ̀nà àbáyọ sí ìṣòro tí bá ń kojú ìlú là á wá. Bólúwo ọba ṣe tánàdí, tólúwo ọba takò yín, Olúwo fi ń ṣe yẹ̀yẹ́. Wọ́n jí àwọn ọmọ kéékèèké kó láwòrò ìṣẹ̀lẹ̀. Ọ̀ní tí Ilé-Ifẹ̀ ti issue press statement kí gbogbo àwọn ọba o kí wọ́n jẹ́ káwọn fọwọ́sowọ́pọ̀ láti ran ìjọba lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìjínigbé tí ń lọ káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. Kò jẹ́ kàyéfì mọ́, ọ̀pọ̀ ọba ni wọ́n ti pa. Kò jẹ́ kàyéfì mọ́, ọ̀pọ̀ ọba ni wọ́n ti gbé. Eléyìí ń lọ lọ́wọ́. Olúwo invite àwọn Fúlàní wá sáàfin rẹ̀, ó lọ́mọ òun ni wọ́n. Ó láàyè àtorí ọ̀fẹ́ ń bẹ fún wọn láti gbé nínú Ìwó dáadáa kí wọ́n fọkàn wọn balẹ̀. Kò sẹ́ni tó sọ pé kẹ́nìkan kó lé ẹnìkankan.
ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwo pẹ̀lú àwọn Fúlàní kì í ṣàkọ́kọ́. nígbà tó gbóná janjanjangan ó rèé bá wọn nígà wọn. ó lọ sọ fún wọn pé inú igbó tẹ́ ń gbé ọ̀yẹ́ ẹ máa bọ̀ láàrin ìlú kí wọ́n lọ káwọn mọ̀lẹ́bí wọn sí wá látòkè ọya. ó nídìí Fúlàní bíi 10 million. torí pé ọmọ Ìwó tí ì jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rí. so táwọn yẹn bá dé wọ́n lè wá kún àwọn níwò, wọ́n lè kún àwọn by numbers. gbogbo àwọn nǹkan ọ̀hún ló sì ń ríǹgì nínú ọpọlọ tàwa kọ̀ọ̀kan àgbàgbé. so lọ́wọ́ ni ọ̀wá fi jọ́ jẹ́ kàyéfì nígbà tó Olúwo tún jáde tó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ń ṣawẹ́wà. ọ̀ ń kọ́ ọmọ àparò sábẹ́ ó ń gbìn kà. àwa ń pé àwọn ẹ̀yà kan yọ wá lẹ́nu ìwọ mú wọn sábẹ́. ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ gba tá a bá bímọ tí bàbá ń bá ọmọ wí tí ìyá ń fa ọmọ mọ́ra. torí pé ẹnu méjèèjì ló yẹ kí wọ́n fi bọ́mọ wí. lọ́dọ̀ tí wàá bá wà ṣe mọ̀ bọ́n ṣe gbégbé ayé pẹ̀lú ọmọ bọ́mọ bá ṣe nǹkan fún bàbá ìyá rẹ̀ ni ó tún mọ wípé ṣé nínà lẹ́wà náà yìí tó yẹ kẹ́ ẹ kàn kó tó yẹ kẹ́ ẹ bàtà lẹ́wà fi ń nà pankẹ́rẹ́ ò jìnnà sí ìbẹ̀rù ọ̀mù ọmọ yẹn ní tó bá ṣe mọ́mẹ́ǹtì yẹn kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ yóò rí ní rí wípé ní tó ń ṣe ọ̀dà ní tí bàbá òun fi nà òun tí màmá ń sọ wípé kò nà òun dáadáa bó bá jẹ́ ìyá lọ́mọ́sẹ̀ tí bàbá náà bá dá sí irú ọmọ bẹ́ẹ̀ á tètè máa gbọ́ràn ṣùgbọ́n gbà tí bàbá bá ọmọ wí tí ìyá pé ọmọ wọ̀ yẹ̀ wò ìwọ náà sì wá ṣe bá ń ṣe bàbá ẹ ọmọ pókòrò ń bàbá tó ní ìkọ̀ lágbàmọ́ra kọ̀ mọ́ bá ṣe ń gba nǹkan mọ́ra ìwọ́n máa kópa tiẹ̀ bu ọ ni ìwọ náà máa sọ̀rọ̀ ẹ bàbá ẹ bá ti wà nílé kọ́ ọmọ nǹkan tó máa ṣe irú ọmọ bẹ́ẹ̀ lóòótọ́ ni yóò máa fọkàn sí pé ìyá òun fẹ́ràn òun bàbá òun kò fẹ́ràn òun ọ̀pọ̀lọpọ̀ irú ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń rí wa gẹ́gẹ́ bí òkúròrò lóòótọ́ ńláwa náà ti jágbọ́n wọn àti jágbà àwọn ìyàwó àti jágbà àwọn obìnrin ṣùgbọ́n ipa tí ọkọ àtìyàwó ń kó lórí ọmọ kì í ṣe ipa kékeré. lọ́dún 1982 sí 83 tí n bá gbàgbé dáadáa bóyá primary 3 àbí primary 2 mo wà ńgbà náà mo ṣalábàápàdé orin kan nígbà náà a máa ń láìkí ẹ̀ tán bá ń pè ẹnu rẹ́kọ́ọ̀dù má jẹ́ ń jẹ̀bi láyé má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ tó fún mi o tó fi ṣèkẹ́ mi nílé ayé ẹlẹ́dàá mi mo ń bẹ̀ ọ́ o má jẹ́ ń jẹ̀bi lórí wọn mo fẹ́ sọ́tàn ọmọ kan fún wa o ìgbẹ̀yìn láàárọ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ mo fẹ́ sọ̀tàn ọmọ kan fún wa o ìgbẹ̀yìn láàárọ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ látọjọ́ tọmọ yìí ti gbọ́njú tó ti dàgbà iṣẹ́ olè jíjà ni bàbá rẹ̀ fi lé e lọ́wọ́ látọjọ́ tọmọ yìí ti gbọ́njú tó ti dàgbà o iṣẹ́ olè jíjà ni màmá rẹ̀ fi lé e lọ́wọ́ nínú ilé wọn tàbí ládùúgbò wọn owó olówó kò gbọ́dọ̀ balẹ̀ o aṣọ aláṣọ kò gbọ́dọ̀ balẹ̀ o ìkòkò ọbẹ̀ kò gbọ́dọ̀ balẹ̀ ọmọ ìyá kì í mọ́lẹ̀ á gbé lọ sínú ilé ńgbà tó bá dénú ilé màmá rẹ̀ á fò sókè ayayọ̀ ńlá á tún fọwọ́ ra á lórí ńgbà tó dọ́jọ́ kan ọmọ yìí lọ sọ́jà ńbi wọ́n ti ń taṣọ ó lọ gbé wọn láṣọ lọ́lọ́pàá bá mú ó délé ẹjọ́ adájọ́ ló ní láti lọ sẹ́wọ̀n 20 ọdún ọmọ yìí ni mo ti gbọ́ mo ti gbà o ṣùgbọ́n kí n tó máa lọ mo fẹ́ bá màmá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ àtàtà ọ̀rọ̀ tó ṣe kókó pẹ̀lú omijé lójú ni màmá fi ń bọ̀ pẹ̀lú omijé lójú ni màmá fi ń bọ̀ ó gbẹ̀nu sí i létí ó fẹ́ bá a sọ̀rọ̀ ó gé màmá létí ariwo ta òkìkí kan dọ̀jà ọmọ ní ẹ má ṣe pariwo ń bẹ láti kékeré mo ti ń ṣiṣẹ́ gbé láti kékeré ni mo ti ń gbé wiri màmá kò sọ fún mi ṣe ló ń fò sókè tó ń fọwọ́ ra mi lórí èmi ò mọ̀ póun tí yóò dání bí mo bá mọ̀ ń bá ti jáwọ́ níbẹ̀ èmi ò mọ̀ póun tí yóò dání bí mo bá mọ̀ bá ti jáwọ́ níbẹ̀ ní tí mo fẹ́ mú jáde níbi orin yẹn
ó ní pé bàbá ń pariwo Fúlàní lókè tá à ń pariwo wọn ń sàlẹ̀ tá à ń pè wọ́n léèyàn burúkú, wọ́n ó gbìyànjú láti tó kọ yẹn ṣe, tún ara wọn ṣe. àwọn tó bá jẹ́ kàndánù rẹ̀ sí láàrin wọn fúnra lára wọn ni wọ́n mọ̀ kí wọ́n ń lọ bọ́n bá mú àní dá sí o, bọ́n bá mú àní dá sí o, ṣùgbọ́n à ń lé wọn lọ́tún Olúwo ń gbà wọ́n kalẹ̀ lósì. alright, gbogbo ẹ̀ náà ló dáa. ẹjá farabalẹ̀ gbọ́rọ̀ yìí, mo mọ̀ pé majority yín ti gbọ́, ṣùgbọ́n kó lè wọ̀n record lọ́dọ̀ tèmi, torí déwájú ìdẹ́jọ́ ìdẹ́yìn ìdásọ̀ ńgbà tí ó bá di lọ́jọ́ iwájú pé kí ni ń sa wíkóńkó gan, ṣé kò fẹ́ rí mi Olúwo láàtàn ni, kí ló ṣe pẹ̀lú Olúwo, ọ̀rọ̀ rí o. ìwọ babaláwo tó lóògùn, pàápàá àwọn babaláwo tí wọ́n máa ń ní àwọn lóògùn owó. mi ò ríbi tí baba Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ti jáde pé òun lóògùn owó rí. n ti ń bí Olúwo nú sí baba Ifáyẹmí Ẹlẹ́bùúbọn òun ni pé ńgbà tó Olúwo bá wí kàntankàntan tán, àwọn èèyàn interview baba Ifáyẹmí Ẹlẹ́bùúbọn, bàbá dẹ̀ sọ láìmọye ìgbà wípé Ifá kọ́ ló yan Olúwo, àti pé nǹkan tó Olúwo ń ṣe kì í ṣe nǹkan tó bá àṣà Káàárọ̀ Oòjíire mu, ṣe ló dàbí ẹni pé ó kàn ń takò àwọn ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire lásán. so eléyìí ò ní Olúwo dì mọ́wọ́. wọ́n ní àwọn sọ òkè dilẹ̀, àwọn ó ṣe pé. bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ẹ̀fà sọ bẹ́ẹ̀ rí pé òun ó sòkè dilẹ̀, bàbá ò jáde rí pé àwọn ó ṣépè fẹ́ nìkankan. bàbá ń bá Ifá tí wọ́n lọ bọ́lọ́ ń ṣe dá wọn pẹ̀lú ẹ̀, gbogbo ayé dẹ̀ fẹ́ràn wọn, gbogbo ayé dẹ̀ gba tiwọn, àgbà sì ń dé bá wọn, wọ́n sì lọ́jọ́ alẹ́ tó dáa. torí káàkiri ilẹ̀ Káàárọ̀ Oòjíire, káàkiri àgbáyé ni wọ́n ti respect bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. pé èèyàn kan wá fẹ́ràn wọn lónìí kò túmọ̀ sí pé bàbá ò dáa, bàbá ti dáa, bàbá ti ráyé wá, bàbá ti ráyé gbé, bàbá ti ráyé lò, bàbá ti ráyé ṣe already. so gbogbo àwọn eléyìí ò nítumọ̀ lọ́dọ̀ wa, ṣùgbọ́n ó tó ń ta lè pẹ̀kẹ́lù ni. wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn ní egbé, àwọn ní àlùpàídà. bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ẹ̀fà sọ bẹ́ẹ̀ rí báwọn lé gbé àbáwọn lálùpàídà. bàbá ò kì í perform májíìkì lẹ́yìn kí wọ́n sùn yẹ̀rẹ̀, kí wọ́n dẹ̀ dífá wọn, kàn dẹ̀ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. majority àwọn èèyàn lórí píìkì lára bàbá yìí, kọ́ lọ́wọ́ jẹ́ kárí wọn pẹ́. wọ́n ní gbogbo nǹkan tí ẹ lẹ́yìn ṣe ó ti délẹ̀ báyìí. àwọn ọmọ wa ni a wà nínú igbó èsì ẹlẹ́wọ̀n ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan ẹ wá bá mi. you be the last person náà máa wá bá páwọn fẹ́ ṣe nǹkan ò bóyá wọ́n fẹ́ ṣètùtù àbọ̀n fẹ́ gbégbèsè kan pé Olúwo kó wá fáwọn lówó, you will be the last person to come and meet. ìwọ tó ti pa gbogbo ìsàrún níwò, ìwọ tó lélégún ò gbọ́dọ̀ gbégún mọ́, ìwọ tó níwọ̀n ò gbọ́dọ̀ ṣètùtù, wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan, o ti bà gbogbo ohun tán pè níṣẹ̀ṣe nílùú Ìwó jẹ́. ìwọ náà ni wọ́n wà á sọ pé kábíyèsí o, ibi owó ló kù sí ẹ wá fún wa lówó o. àwọn ọba kan bẹ́ẹ̀ lẹ̀ Káàárọ̀ Oòjíire tí wọ́n ń gbé èdè àṣà àti nǹkan ìṣẹ̀ṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire lárugẹ, wọn wà compromise. màá sponsor yín, pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn, àràbà wo gbogbo ẹ̀yin àràbà pátápátá. pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn, ọ̀tẹ̀ ní ń jẹ́ ló ń pè ọ́, gbogbo ala ló kọ. ó sì jẹ́ pé ogun bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́, ogun ló dé yìí o. ta ni bàbá Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ti sògùn bí fún rí? ta náà ti halẹ̀ mọ́ rí? ta ni bàbá yìí ti halẹ̀ mọ́ rí? tí ì rí ibi tí bàbá ti halẹ̀ mọ́ yàn rí. wọ́ọ́rọ́wọ́ ìgbésí ayé wọn wọ́n ń gbé láti ilẹ̀ látọjọ́ tí mo ti ń gbókọ wọn títí dòní. èèyàn jẹ́jẹ́ ń bàbá, káwọn ọkọ èèyàn lẹ́kọ̀ọ́ làwọn mọ̀, kí wọ́n bá lé ayé wọn káàkiri ńlóyè bàbá. báwọn ń sinimá ọba lò wọ́n nù sinimá ọ̀tán, wọn ò halẹ̀ ògùn mọ́ èèyàn rí, wọn ò pa àwọn lè sòkè délẹ̀, àwọn lé gbé àwọn láfẹ́ rí, bàbá ò sọ rí. àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ tí wọn ó sígun lọ sí Oríire local government. babaláwo kì í ṣe jagunjagun bọ́dà mi, babaláwo kì í ṣe jagunjagun, kí wọ́n dífá, kí wọ́n wo ohun tó bá tó bí ṣẹlẹ̀, kí wọ́n sì wọ̀nà àbáyọ.
nígbà tí wọ́n jí àwọn ọmọ kó lé oríire níjọba àbílẹ̀ oríire ǹjẹ́ ẹbí fálẹ́rì mo ń béèrè lọ́wọ́ yín ní sa o ṣé ẹ béèrè lọ́wọ́ Ọfá pé bó o ní bó bá jẹ́ láyé àtijọ́ ni bọ́n ṣe kó wọn àwọn ọkọ̀ gbé Fájànlẹ̀ níbo ni àṣàárì wọn gbà padà Ifá ni ó sọ bí wọn ò rí wọn gbà padà bí wọn ò rí wọn gbà padà Ifá ni ó pé tòsí wọn wà gbapá Ifá ni ó pé ọ̀nà wọn ti jìn Ifá ni ó sọ̀nà àbáyọ gbogbo ẹ̀ lẹ ti dáná sun gbogbo ẹ̀ lẹ ti erase dànù ẹ ti torí ẹ̀sìn àjèjì ẹ ti gbé ntọ́jẹ́ tiwa sọ ọ́ gbó ní ìsinlẹ̀ ẹ̀sẹ̀ wàá mọ fálù ẹ̀ wá ń béèrè pé àwọn kan wọ́n láwọn lè sòkè dilẹ̀ ọmọ yín wọ́n kó kán wá bá wọn wà lọ wàkílù ni àwọn jẹ́ sọ́jà táwọn gbébọn dání àwọn jẹ́ gọ́fúnà tí ń gba security vote ó tí wọ́n wájú kọ tẹ̀lé wọn lẹ́yìn. tí wọ́n lu àfẹ́ẹ̀rí débẹ̀ tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o ọmọ Odùduwà tẹ́ sọ pé Yorùbá tẹ̀ ń jà. ẹ̀yin tẹ́ wá sọ pé mú Islam wá pé kò sí ní tí Allah ò lè ṣe kò sí ní tánà bí ò lè dà káwọn àfáà oúnjálàbí àwọn àfáà oníláwà ní bàbà tútú tí wọ́n mọ hàn tó tán mọ kéwú káwọn náà ń so nínú ogbó ìṣẹ̀lẹ̀ kàn ń so ní Old Ọ̀yọ́ National Park kí wọ́n ń so ń bẹ̀ kí wọ́n rè tọpa àwọn tí wọ́n kó káwọn náà gbìyànjú ẹ̀ gbogbo àwọn pásítọ̀ miracle worker káwọn náà ń so ń bẹ̀ ọ̀rọ̀ babaláwo nìkan kọ́ babaláwo kọ́ ló yan ọlọ́fẹ́ aláfẹ́ rí majority yín ọmọ yàtọ̀ nínú babaláwo oníṣègùn àtàdáhùn ṣe wọ́n yàtọ̀ síra wọn. fún nífẹ̀ẹ́ wọn nu a ti mọ̀ pé ẹ kàn ń parọ́ fáyé ni. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì Olódùmarè ọba tí ń jẹ́ kábíyọ̀sí ọba tó nípò yìí kábíyọ̀sí tèmi ń rólé fún Olódùmarè. content creator ni ọmọ àná yìí. ètò ní ipò ọba ìwọ ni ẹ̀yin ni mò ń kí mo fọ ìbalẹ̀ kábíyèsí Olódùmarè gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire èmi ká ti ń sọ fáwọn ọmọ wa pàápàá àwọn àfáà ìwọ tó o bá ní fìràkù àbí ìsábì tí ń jẹ́ bí idán. ìwádà. o ò nídìí láti máa wájọba káàkiri. ìwọ tó jẹ́ pásítọ̀ tó lò ní àdúrà tí ń jẹ́ bí idán. èmi gbà pé gbogbo ẹ̀ńtẹ̀yàn bá sọ fún Olódùmarè ìgbìyànjú ni ntọ́ bá wo Olódùmarè ni ó ṣe. pàápàá babaláwo wọ́n pọ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. kò sí pàápàá babaláwo kankan bẹ́ẹ̀ káwọn àfáà ò síwájú káwọn pásítọ̀ tẹ̀lé wọn tàbí káàfáà ò dúró sọ́tọ̀ káwọn pásítọ̀ ò dúró sọ́tọ̀ káwọn oníṣègùn ìbílẹ̀ àwọn aláwo káwọn náà dúró sọ́tọ̀ kí wọ́n jọ wá pidán ọwọ́ wọn wò káwá wẹ̀ tó gbé dání láàrin wọn. It shouldn't be against babaláwo pàápàá babaláwo náà kì í ṣe pàkó sí ti jẹ́ pàápàá. ẹ pé àwọn àfáà tí wọ́n gbóná dáadáa àtàwọn kinní kan lágége kinní kan mọ́ríkàsì nǹkan ẹ kó wọn gbogbo àwọn ìmáàmù Ọ̀fà kinní kan ní Ìlọrin wọn àwọn ńlá wà ní bàbá tútù ẹ kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Pásítọ̀ Adébóyè Oyèdépò Olúkọ̀yà Kúmóyì tí wọ́n láwọn màdúrà gbà wọn ẹjá káwọn náà sẹ́gbẹ̀ẹ́ kan káwọn ó ṣègùn sẹ́gbẹ̀ẹ́ kan kí kálukú wá try capacity ẹ̀ káwá wẹ̀ tó lágbára láàrin wọn káwẹ̀ tó lè dúró níjọ́ tí Ṣàngó ń sọ̀rọ̀ ọjà òkè ló lè dúró igbó tó bẹ́ẹ̀ kí pásítọ̀ gbé báìbù ẹ̀ dání káwọn àfáà mú Kùránì dání káwọn babaláwo gbìyànjú agbára tiwọn so ó kọjá ọ̀rọ̀ tẹ́nìyàn kan máa láṣì wọn lórí social media wọn ò pè wọ́n sí ni tán bá pè wọ́n sí wọn ó gbìyànjú agbára wọn ó dá wọn lójú pásítọ̀ mélòó ló lè gbébọn àìmọye babaláwo ní pọ̀kẹ́rẹ́ àfáà mélòó ló àwọn àfáà gan tó tiẹ̀ jẹ́ pé àdàmọ̀dì babaláwo làwọn gan àwọn eléyìí tó lè jáde àwọn tí wọ́n ti dọ́gbọ́n sayẹta wọ́n kàn wé láwàní mọ́ wọn ayẹta ni ẹgbẹ́ kí wọ́n tú gbogbo láwàní wọn kí wọ́n gbọ́n àti gbọ́dọ̀ rí gbẹ́rẹ́ lára àfáà gbogbo ṣòkòtò tó bí wọn ni ká gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ wọn kò gbọ́dọ̀ kí nǹkan kan sábẹ́ ẹ kó wọn sáré sọ síta láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹjá jọ dá wọn wò
àìmọye 3 wọn àfà. tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ Odùduwà lókù, tẹ́ ẹ̀ bá ṣàánú àwọn ọmọ káàárọ̀ oòjíire, ló máa wá kí president tàbí governor tàbí ẹnìkan láti sọ fún ọ pé kó o ran ọmọ Yorùbá lọ́wọ́, kó o dìde. iṣẹ́ tí wọ́n bá bẹ̀yìn èèyàn kì í jẹ́ nígbà tí wọ́n bá dìde tán doríkọ̀nà ahoro táwọn sọ́jà sọ wípé àwọn ìbá ti ráwọn ọmọ yẹn gbà o, àwọn tí wọ́n kó síwájú àwọn ní ọ̀jẹ́ káwọn gbà o, kò sọ̀rọ̀ nù gbogbo eléyìí náà. wọ́n láti dúró dèjọba, òfin ló síwájú kẹ́dà ó tó tẹ̀lé. àwọn security agent láwọn ti wà on top of the situation, gọ́fúnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn ti wà on top of the situation. kí wá làwọn babaláwo rè ṣe ń bẹ̀, kí làwọn oníṣègùn rè ṣe ń bẹ̀? ṣé bí wọ́n gba àwọn sẹ́gbẹ́ kan ni, ṣé bí wọ́n sọ pé àwọn ò pè wọ́n ni? bí nǹkan bá padà sáwọn ọmọ yẹ tó jẹ́ pé látọ̀dọ̀ àwọn security agent ní nǹkan ti ṣe wọ́n, tàbí tó jẹ́ pé lapsis tí wọ́n lọ jẹ́ kí nǹkan ó ṣe wọ́n, wọ́n láwọn babaláwo tó yọjú ni ń pé díẹ̀ báyìí ló kù káwọn gbà àwọn ọmọ yẹn jáde. bọ̀tí báwọn babaláwo yẹn ṣe dé báyìí táwọn yẹn ti rí wọn báyìí iná kan gbiná jẹ ni. ẹ lọ wá jókòó kábíyèsí. ẹ má tiẹ̀ wo tèmi pé mi ò gbà pé oògùn lè ṣe nǹkan kan. ńgbà tó gbà pé oògùn lè ṣe nǹkan kan, ṣé Kùránì lè ṣe nǹkan kan? ṣé Kùránì lè ṣe nǹkan kan àbí Bíbélì lè ṣe nǹkan kan? ìwé méjèèjì kíkà ni wọ́n ń kà á, àwọn èèyàn lọ́kọ́, printing press ló print ẹ̀ jáde. bó bá gbà pé oògùn lè ṣe nǹkan kan, já fi mọ́gùn síyàwó rẹ̀ ń dèkọ́ ọ̀dà kọjá. That is a very good testimony. If you don't believe in oògùn pé ó pé òòrùn káàárọ̀ oòjíire olóògùn o, já léyàwó rẹ̀ mọ́gùn kọ́ ọ̀dà kọjá. bó bá ti kọ àgbà wípé kò sóògùn lóòótọ́. Yes, ó jẹ́ bí iná jojo. ẹgbà pé tóògùn bá wà tó lè ṣe nǹkan, ó yẹ ká máa fògùn ṣe mọ́tò, ká máa fi gbogbo. oògùn oléṣe ọlọ́ọ̀bá tó dá ewé tó dégbò kò sọ pé ká máa fi ṣe mọ́tò. àwọn òyìnbó tó léwé tó légbò tí ń lo ewé àtegbò wọn, oògùn náà wọ́n fi ń ṣe tá à ń lò tí ń gbẹnú lọ náà wọ́n fi ń ṣe. lára ewé àtegbò kọ́ ni wọ́n fi ṣe tí wọ́n ń pè lábẹ́rẹ́ tán fi ń gòyàn ni. inú ẹ̀kọ́ ni wọ́n ti ṣe tán fi sí omi drip tán fà síyàn lára ni. àmọ́ sómi tap water wọn rọ ọbẹ̀, sàmọ́ sómi kànga wọn rọ síbẹ̀. ṣe bí nǹkan kan wọ́n pò papọ̀ ńbẹ̀ ń tán pè lóògùn nu. náà sọ pé àwọn òyìnbó tí ń ṣe mọ́tò oògùn kọ́ ni wọ́n ń lò, ọpọlọ wọn ń lò, orí wọn ń lò, àròjinlẹ̀ wọn ní. kámẹ́lẹ̀ náà ni wọ́n ń ṣe tó fi ń di nǹkan ṣe. àwọn òlò tí wá sọ̀nà bẹ́ẹ̀. àwọn baba wa ń lò fún protection. bí ọgbẹ́ bá ṣe ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, àwọn baba wa ní tí wọ́n ó lò sí láìsí iodine, láìsí spirit àwọn òyìnbó kó tó dé rárá. ewé ń bẹ tó yẹ pé tó bá fi ségbò yóò jẹ́ kí gbọ́ ẹ ó tètè jiná. Yorùbá ló lewé ló le gbò, ó sì ń jẹ́ ń tiná jojo dọ̀la. ń bá ń já ewé, à ń jẹ́ ewé àtegbò pẹ̀lú èpo ogi tá a fi ń ṣàgbo bà tí dẹ̀ ń lọ. àwẹ̀bí ń kọ́. ó ní tí wọ́n fi yọ kòkòrò ọyàn kúrò lára. ṣé máa ní kánsà láyé àtijọ́ ni. my mother is one of àwọn tí máa ń bá àwọn èèyàn wẹ ọyàn, kòkòrò sì máa jáde níbi ọyàn wọn bí eégbọn, yóò máa jáde nínú omi, ìdájí wọn máa ń wẹ̀ ẹ́. sọ àwọn baba wa pé mọ́ mi jẹ́ kan náà àwọn tí máa ń bá àwọn obìnrin wẹ̀ ẹ́, tí máa ń bá wọn yọ kòkòrò ọyàn bẹ́ẹ̀. ó léwé tí wọ́n ń lò, ó ní tí wọ́n ń lò. so ní tí wọ́n dẹ̀ ń pè lóògùn ni àwa náà ti dán wòrí àsìdípọ̀ jẹ́. bí wọ́n bá wá ní ọ̀jẹ́ bẹ́ẹ̀ ń já fi mọ́gùn bẹ̀rẹ̀. òyìnbó ò tí ì gbójúgbójú kan sọ pé àwọn rògùn mọ́gùn, kò tí ì sábẹ́rẹ́ rẹ̀. so we can test you from there. láti mọ̀ bó ṣiṣẹ́ bí ò ṣiṣẹ́. ògùn ìsàgbénú àdó jẹ́, ó dìgbà tá a bá tó na òkà tó mọ̀ bó ṣiṣẹ́ bí ọ̀jẹ́. káwọn olóògùn ọ̀dán tí wọ́n wò, káwọn Kùránì ọ̀dán tí wọ́n wò, káwọn Bíbélì ọ̀dán tí wọ́n wò, káwọn who is the boss. káwọn mẹ́tẹ̀ẹ̀tọ́ jọ wọgbó, káwọn oní Bíbélì ọmọ pariwo fáyà 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 Ọlọ́run o, ẹ̀mí mímọ́ o. káwọn oní Kùránì ọmọ láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá ó nìkan. kọ́ mọ́ fi Kùránì gbá ìbọn dànù, kọ́ mọ́ fi Bíbélì gbá ìbọn dànù.
ẹ má bàṣà àti ìṣe káàrọ̀ òjìrè jẹ́ o. Odidi ọba ìlú ló ń dorí àṣà kodò yìí. Lọ́kàn ẹ̀ nísìnyí, lọ́dọ̀ ẹ̀ nísìnyí, ó ń sakọ, ó ń fẹ̀gẹ̀. Lọ́dọ̀ ẹ̀ nísìnyí, ó ń ṣe nǹkan tó dáa. Àwọn èèyàn náà ń rẹ́rìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń support ẹ pé àwòtọ́ dẹ̀ ló sọ o. Olórí burúkú kan ló yẹ kán jí Ọọ̀ni gbé, bàbá rẹ̀ náà máa jí gbé, ẹ lọ jí gbé. Téèyàn bá fẹ́ ṣàfà kó fi ṣe mọ́tò kó fi ṣe ó sì jẹ́ pé ogun bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́ ogun ló dé yìí o. Àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ. Nígbà táwọn baba ńlá baba tiẹ̀ ń wà lórí àlééfà wọ́n máa ń síwájú ogun fúnra wọn. Gẹ́gẹ́ bí ọba, you can also lead and we follow you. Olúwo ìwọ náà lè ṣáájú káwa náà tẹ̀lé ọ lẹ́yìn. Àìmọye Aláàfin ní máa ń jagun. Orí Olúewu l'Aláàfin ò ti jagun mọ́, lẹ́yìn Olúewu l'Aláàfin ò ti jagun mọ́ látòrí Àtìbà. So gbogbo Aláàfin ní máa ń lọ sójú ogun. You can also go to war. Dèrìn ọlọ́gbẹ́ ńlá Ọọ̀ni ó náà lójú ogun náà ó. Ayíkítí Mbógun ló náà ń jà fún Ìbàdàn. So àwọn ọba gangan máa ń jagun. Ẹ̀yin náà lè síwájú sà ká tẹ̀lé lẹ́yìn. Ẹ má rọ́bìṣì ṣẹ̀ṣẹ̀ o. Ìfifáyẹmí Ẹlẹ́bùúbọn lẹ̀ o. Tí wọ́n sígun lọ Sicilia sí local government tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀ tí wọ́n pàṣẹ tí wọ́n gba ìbọn mú gbogbo ìbọn bandit tí wọ́n gbà mú tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí ẹ̀ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o. Ọmọ Odùduwà tẹ́ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún ẹ̀ nífẹ̀ẹ́ wọn nu a ti mọ̀ pé ẹ̀ kàn ń parọ́ fáyé ni a mọ̀ pé business yìí ẹ̀ ń tajà ẹ̀ sì fẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ gbọ́dọ̀. Mi ò rí ibi tí bàbá Fáyẹmí Ẹlẹ́bùúbọn ti gbé polówó ọjà síta tó ti ń sọ gbogbo yẹn. Ó lè sílé kí bàbá Àràbà Fáyẹmí Ẹlẹ́bùúbọn àti gbogbo àwọn babaláwo oníṣègùn adáhunṣe kí gbogbo yín kẹ́ dìde àwọn ọba tí aláwọn ní oògùn àwọn lè mí gbogbo ẹ̀ ìsìn ló yẹ kẹ́ wà nù yàrá yín kẹ́ pàṣẹ. Ìwọ tó níwọ̀ igbákejì òrìṣà bí ọjọba lórí òrìṣà tó ní Olódùmarè ló ń sojú ìwọ aṣojú Olódùmarè gan ló lè síwájú wà because agbára tó bá gbàgbọ́ látọwọ́ Olódùmarè ilé yìí ó jẹ́ ilé ìtawà tó kù ọmọ sásí lábẹ́. You can lead us too. Olúwo of Ìwó, you can equally lead us. Ní láti pe àwọn tí ò rẹ́dì àwọn tó bá rẹ́dì nígbà tí Ìgbòho rẹ́dì Ìgbòho yọjú Ìgbòho fi rẹ̀ kalẹ̀ ẹran mi ń wọ́n lọ àwọn ní wọ́n rán náà. So kì í ṣe pé kéèyàn wá sọ pé kí Rùmí wá bọ́ sójú ogun nísìnyí tí mo sọ fún pé mo fẹ́ jagun àbí mo sọ fún pé mo fẹ́ jagun ogun òwú mi jà mi ráàyè ẹsẹ̀ ń ro mí no time. Ìsìn ló yẹ kẹ́ ẹ bọ́ sí kẹ́ ẹ líìdì ogun Tinubu ẹ já lọ bá wọn. Kí làwọn sójà ń ṣe náà gọ́fúnà ń ṣe. Kẹ́ ẹ sì kó gbogbo àwọn ọmọ wa wálé. Kóńkó bìlọ. láì ṣe bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ gbọ́n pé babaláwo kan tó ń halẹ̀ mẹ́nìkan kan mọ́ o. ń gbọ́dọ̀. Ńjọ́ wo ni babaláwo kan halẹ̀ mẹ́nìkan ẹni yóò máa ti ń sọ àwọn èèyàn dẹ̀ applause ẹ̀ wọ́n sì ń pàtẹ́wọ́ fún wọ́n sì ń yìn àwòtọ́ ọ̀rọ̀ ní sọ for the first time Olúwo sọ̀rọ̀ gidi I don't know ọ̀rọ̀ gidi tó wà ní gbogbo tí ń sọ yìí. Ìwọ ń lọ Mọ́kà ò ń kírun káwọn ọmọ tán kó ìyọ́ jáde the same thing ni. At least béèyàn bá gba ti babaláwo gbọ́ tí ó gbà tó Ògún gbọ́ tí ó gbà pé Ògún lè kó wọn wálé kò yẹ kéèyàn náà gbàgbọ́ wípé Kùránì lè kó wọn wálé tàbí Islam lè kó wọn wálé. Why can't you tell Allah gbogbo àwọn tó lọ sí Mọ́kà kí wọ́n sọ fún ẹ ní Kaaba ń bẹ̀ ìwọ Ọlọ́run àwọn ọmọ tán kò yìí kí n tó padà délé kí wọ́n torí wọn padà. So làwa náà gbogbo alàbá lọ Mọ́kà èmi gan bá mẹ́wù Mọ́kà kíákíá nìsín ní lọ wọn ń kà. Ẹ̀yà rọ̀ ní pápápá. ọba alẹ̀ àti mẹ̀ pé rọ́lọ̀ ń pa tó bá ń sọ pé ogun kínní wà ogun ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀yẹn gbọ́ ogun kínní kan tó bá wà ìsìn ló yẹ kẹ́ ẹ lò ìsìn báyìí bẹ́ẹ̀ bá ti lò. ìran káàró òjìrè lóògùn bá wọn lóògùn ẹ̀fọ́rí wọn lóògùn onírìnnù ṣé kán torí pé wọn ò ṣàfẹ́rí wọn ò ṣe gbé kán mọ́ polówó yẹn kí wọ́n mọ́ tà á. Àwọn tí ń ṣògùn fibroid oògùn ojú oògùn làkú ègbé nǹkan ṣé káwọn náà mọ́ ṣiṣẹ́ wọn mọ́ kí wọ́n mọ́ tà á mọ́ egbòogi ni wọ́n ń pè yẹn kì í ṣe májíìkì egbòogi ni wọ́n papọ̀. Ojú ti gbogbo yín àti pásítọ̀ ni o
àtàfáà ni o àti babaláwo gan ni máa halẹ̀ máwọn ọmọ wa nílẹ̀ Yorùbá yìí. lọ́nà wo ńjọ́ wo babaláwo halẹ̀ mọ́ wọn sáwọn àfa ò halẹ̀ ni sáwọn àfa ò sọ pé sí àwọn ló pé Peter náà bì ní ká mọ̀ wò. ìgbé ànábì là ń pè yín ẹ jáde wá ìgbé ànábì là ń pè yín ẹ má sùn lọ ọ̀rọ̀ ànábì ò gbọ́ yẹ̀yẹ́ ẹ má sùn lọ. pápápá. ẹ̀yin la fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde nísìn kẹ́ ẹ lọ ṣiṣẹ́ yìí. ẹ lè sọ pé kán dìde ẹ̀yin náà líìdì wọn àwọn náà tẹ̀lé lẹ́yìn ńgbàgbọ́ ó ń lọ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ṣí gangan tí wọ́n tẹ̀lé lẹ́yìn ìbọn ṣe jà bọ́n ṣe jagun akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sálátì lẹ́yìn fún ẹ má fowó sọ̀pọ̀tì wọn sunkún owó kò sẹ́ni tí bí ń pa láàrin wọn ẹ̀yin náà ẹgbẹ́ agbádá wájú bẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sìn ni ẹ ṣáájú we will follow you. kẹ́ ẹ lọ ran àwọn ọmọ wa lọ́wọ́ eléyìí ni mo ní kí n sọ fún yín. ìrànlọ́wọ́ wo lẹ́yìn gangan ṣe fáwọn ọmọ ọ̀hún ìrànlọ́wọ́ wo lolúwo ṣe fáwọn ọmọ tán jí kò yìí ṣebí òun rò máa ṣe àwọn Fúlàní náà ni. yóò dáa fún yín o. àtọrọ àdúrà ẹ jẹ́ kọ́kọ́ dáa fún yín kó dáa fún lóyún nìkan ná òkìlù tó kù ọmọ àtàpù nínú ẹ̀ káládùá ò kó suspend àdúrà ẹ̀. àkàndá ọ̀rọ̀ Awíkonko àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ọ̀rọ̀ rẹ o eléyìí jà rìnrìn díẹ̀ lórí ìtàkùn ayélujára mo wá rí páwọn èèyàn kan ń gbóríyìn fún Olúwo pé ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ó yẹ kán tiẹ̀ jírò Ọ̀ọ̀ni yẹn gbé ṣe kinní kan Ọ̀ọ̀ni òrìn síbi tó ti jí gbé olè tó gbé kàkà kí ọba ṣe níbo ni ó ti fọ́n náà bá ti palẹ̀ àwọn eléyìí mọ́ àwọn tí ń romance Fúlàní náà bá ti palẹ̀ wọn mọ́ tàwa ni ó dé ọ̀dọ̀ Ọ̀ọ̀ni tí wọ́n palẹ̀ Ọ̀ọ̀ni mọ́ Ọ̀ọ̀ni òun ilẹ̀ bẹ́ẹ̀. àkàndá ọ̀rọ̀ Awíkonko àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ wá gbọ́kàn bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹ má bínú ní láǹfààní àti gbà pé ó like I said ọjọ́ ti lọ mo sì fẹ́ kí ẹ̀yin èèyàn mi kẹ́rì sùn kẹ́rì fi ara lélẹ̀ ọ̀la tó ní iṣẹ́ tó ń bẹ̀rẹ̀ padà lágbára Ọlọ́run àṣejìrì láàmú ṣe o àní tójú òun lójú kú o ká sùn láyọ̀ ká jí láyọ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Onídèmọdé TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. At the end of the day ìṣẹ̀ṣe nìran káàró òjìrè padà máa ṣe Oòduà la máa ṣe Oòduà la máa ṣe òwà ò lè sọ̀jẹ̀ káṣẹ̀ra wa káwúsá lọ ní tiwọn gébò lọ ní tiwọn ò káwa Yorùbá ká ní tiwa Oòduà la máa ṣe Oòduà la máa ṣe òwà ò lè sọ̀jẹ̀ káṣẹ̀ra wa. Ó dàárọ̀ o mi ní gbọ́bi sí ẹ̀ ní gbọ́bi sí mi àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ẹ̀kú dẹ́gbẹ́ra I love you all bye gàrí o.